Hello everyone, welcome to Tony Talks. Welcome. I hope you all are doing well, and today's video is going to be right into it. And thank you for all my subscribers, and if you are new here, thank you, and don't forget to hit on that subscribe button so that you will not miss out on our future videos. Thank you, and please no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Case yẹn ti lọ, case yẹn náà dẹ̀ ṣì wà nípa. I'm so sorry. I'm saying this. I'm coming on live not because I was sent by anybody or somebody sent me to come and do this. Mo ń ṣe nítorí pé mi fẹ́ jẹ́ káwọn èèyàn kó wà mislead, kó má tún di wàhálà, káwọn èèyàn má lọ máa jà lórí nǹkan tó yẹ pé irọ́ lásán ni. Ó máa dá ká máa jà lórí òótọ́ ju pé ká máa jà lórí irọ́. Wọ́n á máa mú àwọn ọmọ aláìṣẹ̀ tó ọmọ nǹkan tó ń ṣe, tó ọmọ nǹkan tó ń jà fún láti máa jẹ̀yà ẹ̀ṣẹ̀ due to pé nǹkan tó gbọ́ lẹ́nu èèyàn kan. Veron lè survive, of course gan mo ṣe wà nínú ẹ̀gàn tẹ̀ ó dẹ̀ pẹ̀lú nǹkan tí mo ṣe fi ń lélò. Veron lè pass through ẹ̀, ẹlòmíì lè pass through ẹ̀ kó má survive, because mo remember there's a video that came out all of the name of one petition pé Mohbad kọ petition against Sam Larry Obele Olele and Ọba Elegushi, and somebody there ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ló gbé petition lórí burúkú yẹn wá. Not that we don't know about the petition, we know about the petition, but ìwọ̀nba la drag mọ́ gbọ̀ngbà tó lé burúkú wọn tó dé àwọn kan náà wọ́n tún gbé gbogbo wa àtolórí burúkú àtàwa olóríire gbogbo wa. We don't know rules and regulation of petition. Our knowledge is low. Ìtara ọmọ tó kú ó ti bo ojú gbogbo wa, ó ti bo ọgbọ́n wa. Ìkọ̀tà ṣàfẹ́ ni pé ìwọ tó bá ti dárúkọ ẹ, you are going for it. Guys, ẹ pàrọ̀ tá a fẹ́ share. So when we saw this petition and we flare up, everybody ló fi mú àwọn kan náà. Ó yá petition kan ti wà ń ta, ó yá lọ sọ nǹkan báyìí, lọ frame nǹkan báyìí, lọ parọ́ nǹkan báyìí, lọ parọ́ nǹkan báyìí, ló fi jẹ́ kọ́ṣẹ́ náà yí àwa náà. Normally mi mọ̀ ń pa gbogbo arrest tó wà arrest mi mọ̀ kọ́kọ́ ń pa ẹ̀, but tólódo tó I was not paid to fight. I believe on God. Now the same thing I want to repeat. If I have the opportunity, somebody came to my DM and said, Veron, what you are saying is wrong, I will not go further. And if you have the opportunity, if anybody comes to your DM like what you're saying is wrong, just talk to that person politely. Please, can you make it clear to me? Tell me what I don't know. Because kò ṣe gbogbo àmọ̀gbà tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀ akọ̀njà nítorí ìtara bí amọ̀ ni. Mo wà lè sọ tẹ́lẹ̀ mi bá ní another mind láti fight for justice for Mohbad. But èmi mi ń jà nítorí ìtara ọmọ tó pọ̀jọ́ tó kú tó forí ẹ̀mí ẹ̀ títí tó dẹ̀ gbàbẹ̀ kú tó sọ pé I don't want to die, I don't want to die, I don't want to die, I don't want to die. At the end of the day ó kú. I don't want to die, I don't want to die. At the end of the day ó kú. So people wọ́n torment life, wọ́n torment. At the end of the day ó kú. Tọ́wọ́n tó sọ pé tí bá kú lágbájá ni kẹ́ mú o lágbájá. At the end of the day ó kú. And a lot of people, a lot of youths wọ́n ti jà, a lot ó ti sún wọn, ó ti rẹ̀ wọ́n ti stop. Ṣùgbọ́n tó bá ṣe wà ní interest láti continue fighting, let it be pure art. The matter ẹgbẹ́ bẹ́ẹ̀ bí fracas ṣe pé I will get paid, you will get paid, and you will fight. So be it o, kan tó jọba rí kò fara mọ́. O lè wá pọ̀ Ọlọ́run kó má dẹ̀ lóhùn o lè pé Mohbad kó má dẹ̀ lóhùn o, that's all. But ẹ̀yin èèyàn mi, I will say this to you, mi gbowó, mo dẹ̀ ní ever gbowó lórí justice for Mohbad, ever and ever. Let me play these videos to you.
Elegushi, Buluana. Okay, they are Sam Larry Elegushi, Elele, Obele, and host of others. I'm playing this video. Ẹni tó ń sọ̀rọ̀ yìí gan, wọ́n lè máa mọ̀. Ìgbà táwọn náà fight lórí petition yìí, a mọ̀. Kí n má sọ pé a mọ̀, mi ò mọ̀. Tó bá yẹ pé mo mọ̀, màá understand petition yìí. Mi ní sọ̀rọ̀ lórí. But ẹni tó ń sọ̀rọ̀ ìgbọ̀n náà lè má tí mọ̀, ó lè má tí understand. Because then Bukky Jesse pẹ̀lú àwọn tó gbé petition yìí síta. Bukky Jesse ló ní pé òun ní fídíò. Èèyàn kan ìgbà tó ń mú ẹ̀kùlé wọlé. Up till now, fídíò yẹn ò jáde o. Fún evidence. Wọ́n mú èèyàn kan wọlé lẹ́ńkùlé. Ẹ̀kùlé ló fi gbà mú wọlé. Àwọn èèyàn náà ṣe gbúrúrú gbà. We started calling out of Elegushi. Whereas, ẹni yóò tẹ ẹ̀mọ̀ kankan pa ẹ̀. Petition tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, listen. Elegushi, Elele, Obele, and host of others. They were boasting that they work for Elegushi. Wọ́n rí ọba ìyànà pàjá ń bẹ̀ o. Wọ́n rí ọba Sangota ń bẹ̀ o. Wọ́n ò dárúkọ Sangota. Wọ́n rí ọba abúlé Ẹ̀gbá ń bẹ̀ o. Àbí kò sọba ní abúlé Ẹ̀gbá bí kò sí kíní ń bẹ̀. Wọ́n rí ọba káàkiri ní Ìkẹjà, lórílẹ̀, lóṣòdì. Ọba onírù wà ń bẹ̀ o. Ọba onírù tí wọ́n jí ọ̀pá àṣẹ lọ níjọ́ kìíní àná. Mo fẹ́ o see, let me make it clear. There's no need of grammar. This case of justice, we can only fight based on evidence. Ẹ má jẹ́ ká tanra wa. Wọ́n sọ pé will not lead us to anything. A lot of people take parọ́ fún wa pa on evidence. At the end of the day, up to now, one evidence. One show what evidence. Up to now, one evidence for ọlọ́pàá. A lot of people, they need evidence lọ́wọ́. They are afraid to release it because of anything. Now, everybody fought because of this petition. Let me tell you how it works. Petition yìí kò lọ straight direct sọ́dọ̀ Saheed Elegushi. This petition did not go to Elegushi Kingdom. Petition yìí goes straight to Sam Larry Elele Obele. Now, guys, ní street, especially okay, I'm a Lagosian. Èèyàn kan wá ṣẹ́ mi. Let me say Queen of Ajah ṣẹ́ mi. Adẹ̀wà lẹ́kọ̀ọ́. Mo wá fẹ́ dì pẹ̀lú Queen of Ajah. Mo fẹ́ jẹ́ kẹ́rù bà. Mo fẹ́ fẹ́rù bà. Mo fẹ́ ṣẹ̀rù bà pé òun ò wá látẹ̀kọ̀. Fàájá. Ṣọ́fẹ́ kọ́ mẹ́kọ́ ní mí. Ọmọ Èkó ní mí. Ṣọ́fẹ́ mẹ́ pé Fáṣọlá. Òun ni gọ́ọ̀nà Èkó. Ìlú mi ló ti wá. Ọmọ ìlú mi ni. Anything tí bá ṣe fún ẹ àṣegbé ni. Sàárà. Nothing go happen. Are you getting it? Nothing go happen. I'm a Lagosian. Anything bá ṣe fún ẹ kò sí kan tó lè ṣe fún mi. Ẹ máa gbọ́ o. Gbúrúgbúrúgbúrú tó pé mo fẹ́ dẹ́rùbà. Mo fẹ́ fi orúkọ àwọn èèyàn dẹ́rùbà. Ìyẹn lọ. Ẹni tó wá fẹ́ lọ report. Ó wá sọ pé Veron, ó wá threaten mi pẹ̀lú àwọn ọ̀rẹ́. Ó dẹ̀ sọ pé ọmọ Èkó lòun torí pé Fáṣọlá jẹ́ ọmọ Èkó, ó jẹ́ gómìnà Èkó. Kò sí kankan tó lè ṣòun nítorí pé ọmọ ìlú kan náà ni wọ́n. Ambode ọmọ ìlú kan náà ni òun àti Veron. Ó dẹ̀ pé kò sí kankan tó lè ṣe wọn. Does that mean pé Ambode ló rán mi kí lọ́nà? Does that mean pé Fáṣọlá gómìnà ló ní pé kí lọ́nà? All because I want to scare him because of family name. Ó dẹ̀ competition bẹ́ẹ̀. Tí bá competition tó bá competition yìí fún yín dáadáa. They claim that so person send them to come and beat me. They claim
wọ́n claim pé lágbájá ló rán àwọn. The petition did not go straight direct to pé this kingdom send boys to come and beat me up. They claim Mohbad fún ẹ ti clear síbẹ̀ ó ti sọ síbẹ̀ pé wọ́n claim pé lágbájá ló ní kó wá. That means this petition did not go straight to lágbájá. He know nothing about this petition. Lọ ní side tèmi nígbà tọ́lọ́pàá interrogate mi. Veron, why to ṣe allow platform ẹ, why to yẹ sọ báyìí tó sọ báyìí tó fún mi ní video. Mo ní based on petition tó wà níta ni mo fi sọ̀rọ̀ báyìí. And mo play video kan ní live stream mi pé woman kan sọ̀rọ̀ nípa olórí. Kò kí ṣe nǹkan tẹ́mi fúnra mi sọ, nǹkan tẹ́ni ẹ sọ ni mo sọ. Due to ìtara tó wà lára mi ni mo dẹ̀ fi sọ̀rọ̀. Kò síbi kankan tí mo ti ní pé anybody máa kú àbí anybody kankan ló ní ọmọ àbí anything. But based on this petition tí àwọn èèyàn dẹ̀ sọ pé wọ́n ní proof, where is the proof? Ó ní wo mi ń wẹ̀. Ọlọ́pàá dẹ̀ jẹ́ kó yé mi pé did you know that this petition did not write or did not come direct from this person you are accusing? Mo ní how? But his name is there. His name is there. But did you see a place where they wrote, they claim Mohbad ló kọ fúnra ẹ̀, kò kí ṣe kọ́ táwọn ọlọ́pàá kọ. Mohbad fúnra ẹ̀ ló kọ. Stamp ọlọ́pàá wà ń bẹ̀, tẹ̀ ṣe ń fight pé stamp ọlọ́pàá wà ń bẹ̀, ọlọ́pàá ò ṣe kankan. Kò kí ṣe pé torí pé ọjọ́ ọba lọ́lọ́pàá ò ṣe ṣe anything. Nobody is above the law. Bet àwọn èèyàn tó kọ sórí petition lélẹ̀. Ó dẹ̀ fi ṣe example pé kóhun jọ ọlọ́pàá kóhun máa threaten pé ṣùgbọ́n ọlọ́pàá lòun ẹni tí tó ń bá ṣe òun ṣe gbé kí wọ́n lọ report fún higher authority. Tẹ́ni tí bá wá ṣẹlẹ̀ ṣé nítorí pé òun sọ pé ọlọ́pàá òun ọmọ IG ṣé ọmọ ní IG ló ṣeṣẹ́ yẹn ni? Mo ní no. Ṣé bóun lòun ṣe tóun kọ tí mo bá jà mo ní yes ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni. So why are you fighting blindly? Apá mi jábọ̀. Now I'm wrong. Ẹni tó ń ka petition yìí náà wọ́n lè máa understand kó jẹ́ ìtara pé ha orúkọ wà bẹ́ẹ̀ náà wáyé tí àwọn èèyàn ṣe tí wọ́n máa threaten mi ní díẹ̀. This petition is not like that. And I understand pé some people ti nípa àwọn ní fídíò wèrè tó gbé gan sọ pé Ọlọ́run tí bá ní rántí gbogbo tí gbogbo kíní ṣe lọ máa ṣe máa dìídì máa call out èèyàn báyìí máa tí bá rí wọ́n náà wọ́n máa fi blow fọ ojú ẹ̀ mo ní kọ̀ọ̀kan mú mi kọ́lọ́pàá mú mi again máa call out máa fi picture máa ṣépè fún máa ní kọ́ máa ṣépè fún ni gbàṣọ lórí burúkú ò ní fídíò kọ̀ọ̀kan inú máa ń bí mi gbogbo gbà yẹn náà inú bí mi but due to pé ẹ̀yin fans Veron talk about this ṣé have you compromise ṣó ti gba bọ̀dẹ̀ ṣó ti gbowó lọ́wọ́ lágbájá ṣó ti gbowó kọ̀ọ̀kan mo wà play mo tẹ̀yìn lọ́rùn but inú mi dùn pé deny me fine thank you for that mo appreciate it but at the same time mo mọ̀ pé bọ̀bọ̀ ẹ̀rọ ló ń pàǹgbà ẹ̀ inú ń bí mi bọ̀ mo ò lè sọ̀rọ̀ at that point tí n bá ní sọ̀rọ̀ they will feel like nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn àwọn kan ń gbèjà bàbá Mohbad àwọn kan ń gbèjà lágbájá ó ti dìjà nǹkan yẹn ló máa ṣẹlẹ̀ ńgbà yẹn my fans will attack him Arifa fans will come back pé Veron is not on the same page with us mo dẹ̀ tí mo wé kíní tó ń ṣẹlẹ̀ yìí ó máa bà mí náà pọ̀ mo máa gbá kámú. instead òun rí mọ́tò fídíò ẹni tó wà lẹ́kẹ̀jì ó rí mọ́tò máa yẹn tó páàkì síbẹ̀ àwọn méjì up till now fídíò sí ta òun náà kan tó sọ kò kí ṣe pé kan tó mọ̀ ọ́ ìkan tó yẹn kan sọ London ipò òun ní fídíò lòun náà sọ up till now fídíò jáde no evidence
but ibi tí evidence wà àfilẹ̀ tó bá jẹ́ Sam Larry ló kọ petition ó máa lulẹ̀. The only thing tí mo kàn máa ṣe ni pé màá kàn gbé fídíò jáde ibi tí Mohbad ti sọ pé ẹ ò kọ́ tí Sam Larry ṣe fún mẹ́wẹ́ jẹ́ tí bàbá Mohbad náà ti jáde mo máa drag ẹ pa máa drag ẹ pa máa drag ẹ pa tó bá jẹ́ òun ló kọ petition máa drag ẹ nítorí kó sọ pé tóun bá kú ìwọ ìyàwó òun ni kò mú àjọ máa drag ẹ ní o bọ́ ẹni yìí no video bọ́ wọ́n ní pé nítorí pé ó ti wà London wọ́n ní channel púpọ̀ so wọ́n lè parọ́ ìgbà tí wàhálà dé ọgbẹ́ wa gògó eléyìí òótọ́ tí mo tún sọ fún yín pé because mi ti rí fídíò yẹn ó tuntun lọ ẹni náà ní platform ó ní fans púpọ̀ so nǹkan tó bá ti sọ àwọn fans ẹ̀ náà máa believe ẹ̀ ẹni gan lè máa understand tẹ́mi ṣe understand tí Nigerian government eléyìí kò kí ṣe ọlọ́pàá ló yẹ kí n mọ̀ commissioner of police ló láyé mi pé see this is it tó bá jẹ́ pé ní tó claim yìí ló go direct sọ́dọ̀ ẹ̀ nobody is above the law but ẹni yìí kò kí ṣe òun náà competition yìí ń pa ẹ̀ is just a frame of which àwọn people yìí dẹ̀ ti jáde nínú news pé this boy tó ń claim Elegushi àwọn ọmọ ẹ̀ kò kí ń ṣe bí àwọn. I felt bad that very good day and I prostrated. I'm sorry. Mi ìmọ̀ ẹgbẹ́ tó ṣe lọ nílé. Náà dàdí pé mo ò mọ̀ ọ́ bọ̀ nítorí pé tẹ́ àwọn fáǹsì ẹ lọ́rùn kọ́ má bàa lọ wà mislead àgbà tí wàhálà ẹ̀ jáde mo ká ọ sókè fẹ́yìn fans. I appreciate you a lot. Even tí mo sọ pé kí anybody má dáwó fún mi mọ̀ ẹ́ pé ó máa happen mo mọ̀ wípé ó máa happen kò kìí ṣe pé mo mọ̀ thank you so much mo mọ̀ wípé ó máa happen mo ò lè wá ní fi foolishness tèmi kí wọ́n fi dà yín láàmú kẹ́ni kóníkálukú àwọn máa sáré gọ́tà mọ́tò kọlu kẹ̀kẹ́kẹ́ lọ máa dáwó owó tó tí ì tó ẹlòmíì lè ti last couple ẹ̀ kó lọ dá torí pé Veron owó tó fẹ́ fi jẹun á lọ dá pé àbọ̀bọ̀ ìgbà tó ní ó ń fún mi o ó ń ṣe give away fún mi o èmi náà láti help ẹ̀ no kí n má kó yín sí wàhálà. In fact I did not call my family kọ̀ọ̀kan to engage because it's a handicap fight. I am all alone. Mi lè jà mo ò lẹ́bí tó lè fight yẹ wọ́n lè lórúkọ káwọn náà dúró tọ́nú ayé mo ní tí mo ṣe ní kẹ́yìn fáǹsì má dá sí náà mo ní ẹ̀yin náà má dá sí o mi lọ́wọ́ tí mo lè fi bá ẹni yìí já o ẹ̀mí mi ò gbé o ẹ̀mí mi ò gbé o ẹ̀mí yàrá ya mi ò gbé. Èmi mi ṣe mi ti tọrọ fúdà ayé jẹ́ṣẹ̀ tó bá gbẹ̀ṣẹ̀ mi tó bá gbà sorry fine tó bá gbà whatever kò dẹ̀ sí yàgòtà tún lè jẹ mọ́ yàtọ̀ sí ìta ti jẹ kó tí ẹ ń ṣe pé tàti kò ní dá fún ẹ rí olóyè burúkú ni bọ́bọ́ yìí àwọn ò ní kúre bọ́bọ́ yìí ìyá tí mi ti jẹ lórí ẹ bọ́ ọlọ́run ṣe Veron ọ̀ràn rí lé ni ọlọ́run dẹ̀ ń ṣọba kan not that I did it intentionally ní ìmọ̀ ni ṣùgbọ́n àtẹ́lẹ̀ náà tún wá fẹ́ ṣẹlẹ̀ nísìnyí ìjẹta mo tètè wá sọ fẹ́yìn yẹn pé don't be mislead ẹni yìí gan lè máa mọ̀ ẹni yìí lè má rí commissioner of police ó lè má rí IG rí ó lè má ní èèyàn tó máa sọ fún pé see this petition báyìí ló ṣe lọ tẹ́ni ẹsẹ̀ ìdẹ̀ sí lọ́ọ̀yà yín kọ́ kà sí yín létí pé ṣé ẹni yìí ṣó jẹ̀bi àbí kò jẹ̀bi lọ́ọ̀yà sọ fún pé no ẹni yìí ò jẹ̀bi. ìgbà tí lọ́ọ̀yà àti tìyín tó interrogate Sam Larry sórí pé wọ́n sọ̀rọ̀ lọ nípa petition yìí
wọn sọ̀rọ̀ lọ sí petition yìí cause kò tọ́mọ rárá. So please people, ẹ má tún jẹ́ ká gbé news tí kò kí ń ṣe òun o. Ọ máa mú ẹ o, tó bá dẹ̀ mú ẹ ìyà máa jẹ o. Ọ máa fìyà jẹ o. Sàárà wo Escobar ni ẹ o. Ọ máa gbé ẹ ní over 1.5 oṣù ọ̀bànkà wá score 2 goals ṣá o. Ẹni ilé wa lẹ́fọ̀ọ́ ẹbí kó máa wò mí. Mo sure ẹni tó máa ń listen. Àwọn èèyàn náà ti lè lọ wọnú DM kan ti lọ tọ́jà ẹ̀. Lòun náà fi fire back pípẹ́ yín kẹ̀. Ẹ fẹ́ jẹ́ tí láì fún láíláí. If I have the chance, pé ọkọ̀ wọnú DM mi pé I am so person. I stand for this person. Nǹkan tó ń ṣe yẹn kò lọ fà. Kẹ́ni ẹ gbé screen record ẹ̀ screenshot ẹ̀ jáde that year. Ibùgọ́ mo kì í kà. Kò tiẹ̀ sí. DM mi nǹkan tó máa ń kún fún gbà yẹn pé Veron, we love what you are doing, send your account number, mo ní reply. Èyí tí máa gbá blocking. Èyí tó máa wà mẹ́ Veron, I love you, mo ní reply. Veron, I like your program, mo ní reply. The next thing ti ṣe fẹ́ lọ fà á já lórí títí ọlọ́dà lọ́jọ́ kejì tí máa tún padà wá lálẹ́ tí mo fẹ́ fà justice ìjà ni mo máa ń rún. So please guys, please don't be punished again o. Wọ́n máa mú ẹ o. Kọ́ bá dẹ̀ ti mú ẹ no evidence o. Ilé ò kìí ṣe evidence rárá o. Kìí ṣe evidence rárá. Mo sọ yìí mo dúró náà. When I was talking, somebody said, Veron, báwo ló ṣe mọ̀ pé that man did not know anything about it. The reason why he said that, tí wọ́n ṣe fi kó mọ̀ kankan pa ẹ̀ nítorí pé àwọn kan ti sọ fún wa pé àwọn evidence kan fún wa evidence up till now. Yomi no evidence 3 second video. Ó gbé jáde náà. Àbí kò gbé jáde. Ó gbé jáde náà. Why ti evidence lè ṣe wá lè láti gbé jáde? Kò sí evidence. That means ẹni yóò mọ̀ kankan pa ẹ̀. Ó kàn jẹ́ ilé níyàn. Táwọn èèyàn fẹ́ forúkọ ẹ̀kọ́ bọ́dì mi. Kò dẹ̀ sẹ́ni tó máa mọ orú ẹni bẹ́ẹ̀ yẹn. Tèmi gan Veron ti bá mẹ́ni bẹ́ẹ̀ máa ń gà sọ́nú Èkó. Level 5 ní Nàìjíríà ó lọ fà. Level 5 ní Nàìjíríà kò kí ṣe wọ́n fẹ́ bèèlì ọ̀nà lọ mú level 5 wá o. Ni mo ń sọ o, àwọn tó mọ̀ ó yé wọn o. Number 5 ní Nàìjíríà. Táwa ní 199 kìnnìkan. Kọ́ wọ́n máa sọ pé number 5. Ní Nàìjíríà, mi mọ́ bá lú ẹ, mi mọ́ gómìnà lú ẹ. À ń sọ number 5 ní the whole Nàìjíríà. If you don't know, you don't know. Ẹ̀yin kan dẹ̀ lè fi pé when is nobody ọ̀rẹ́ mi ni is now some ọmọ. Wo kò sọ̀rọ̀ mo mọ̀ gbọ́ message mo ní láti pass fún yẹn jọ tó tọ́lọ ẹ̀yin mẹ̀kúnnù bíi tèmi báyìí. Ẹ̀yin mẹ̀kúnnù bíi tèmi báyìí nǹkan tá máa jẹ là wá ẹ ṣáà mọ̀ ẹ má yẹ ká lọ pàdé kan tó máa jẹ wá tọ́ọ̀nì eré gungun wa alákùá kò sọ́nà ń bẹ́ o. Distraction lásán ni kàn ní kankan láti offer wa. And ẹni tó sọ̀rọ̀ yìí náà èèyàn kan náà bá ti sọ fún yín pé òun olórí burúkú ni kò ní kankan o. Àrífà lọ́jọ́ kìíní àná ó dé station wọn ni ó yá bring your evidence na evidence don destroy. The person wey give her wey tell her say e get evidence no pick call again. The person say he no see evidence again. Abeg jẹ́ ìbá ti ẹ̀gbọ́ ọ̀kọ̀ọ̀kan lẹ́nu mi ẹgbọ́ ilé lẹ́nu mi o. Èmi ò kí ń bẹ̀rù mo ń bẹ̀rù èèyàn Ọlọ́run nìkan máa ń bẹ̀rù kò dẹ̀ sí yàtọ̀ fẹ́ jẹ wá mọ́ ní Nàìjíríà yìí tó ò tí ì jẹ wá. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo fàṣíkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tí bá rẹ̀ ni máa dọ̀bálẹ̀ fún pé o ṣe torí pé o ṣe púpọ̀ láyé mi. Tẹ́ bá sọ pé justice Mohbad ló fún mi lórí rọ̀ Elegushi gan ó pé Elegushi máa gbé mi lójoojúmọ́ gan ilé ayé máa bẹ́tà torí ọ̀nà tí mi gbà yẹn ó jẹ́ ń dúró tó jẹ́ mọ̀yàn sí o ẹ rí pé mo dé mo já GL kò yẹ pọ́n compensate yàrá yà mí o kọ́ọ̀sì
kéèsì sì wà ní kóòtù normal normal kò yẹ kí n máa sọ fún ìbọn mi mo bẹ̀ yín o lè má escape ẹ̀ ìyà tó máa jẹ́ jọ tó ìtọ́lọ́ irọ́ ni gbogbo nǹkan tó wà nínú pẹ̀tí irọ́ yàtọ̀ sí òbèlè òlèlè ẹ lé wọn mú wọ́n ti sá lọ yìí tó wà ní Saudi wà ní Saudi yìí tó wà ní Dubai wà ní Dubai wọ́n ti jápa bọ̀ máàlù tó wà bẹ́ẹ̀ Elegushi yẹ kò mọ kọ́kọ́ pa ẹ̀ wallahi I swear to God nínú petition lórí petition yìí lórí kíní yìí kò ní kankan tó ṣe pẹ̀lú ẹ̀ rárá tọ́ later mo ṣe tí wọ́n ń gbé pé ìgbà tó ń porúkọ yẹn gan the man even said ẹ fún wọn lẹ̀ wọ́n forúkọ mi ọkọ̀ fẹ́ fi jẹun ni just leave them not until táwọn olóyìnbó wá pé tọ́lọ gbé ọ̀rọ̀ ńlá ládé lágbájá pé àwọn ẹ omi ìfẹ́ já mo fẹ́ já ọlọ́run bá ti gbé ìjà ẹ̀dá kí ló olúwa ẹ̀ tún bínú fún tí sáti gbá ti gbé ìjà ẹnìkan ẹ sọ fún kí ló olúwa ẹ̀ tún sáré fún o fi mí lọ́kàn balẹ̀ aláwùrà kí n ba lè máa rọ́pẹ́ dá nǹkan tó mátà mi nìyẹn ó ti lọ ọṣẹ́ ti yí mi ó ti yí mi nìyẹn on to the next one bọ́ ẹjọ́ tó tọ́lọ́ ẹ má lọ tẹ̀lé pátá yìí kí ló máa fún ajá lára kí ló máa bukú lọ́fà aláàpọ̀ àǹsí mo ti sọ o petition yìí ẹ cancel ẹ bá dẹ̀ fẹ́ yẹ kó legit àwọn wèrè tó kọ síbẹ̀ yẹn lọ lé wọn mú ẹni kí sáàni pé wọn kọ́wọ́ dà kọ́tọ̀dà kọ́wọ́ dà fún wọn láti lù tọ́wà kọ́ máa bọ̀ kọ́ wá dẹ́jọ́ sáàni ìgbò lè bè lọ́wọ́ pé ṣé náà true say send you àwọn kan máa ní pé no send you tẹ́mi kan bá mọ̀ ọ́rọ́ èmi kan máa gàzọ́ máa dúró báyìí pé ìyá máa gbẹ́ etí ẹ̀ láti gò wápù nínú Lẹ́kí o irọ́ dẹ̀ ni kò mọ̀ ìyá mi rí kò rí mi rí èmi kan máa pariwo máa ṣe báyìí ó lè má dùn mọ́ inú òótọ́ ọ̀rọ̀ ó korò òótọ́ ọ̀rọ̀ ẹ ti ń pe Veron ẹ ń ṣojú sókè ẹ ń pe Veron ẹ ń ṣo mo ń sọ òótọ́ fún yín àwọn kọ́dẹ̀ gbọ́n wọ́n ti understand nǹkan tí Veron sọ ó yé wọn bàjẹ́bàjẹ́ àwọn tó wà níbi àwọn míì wà wọ́n understand ó inú wọn dùn pa pé àbòbò Veron yìí lásán wọ́n tún like mi sí pé because wọ́n ó yé wọn ó ti yé wọn bí orí burúkú ó yé wọn ọmọ nǹkan tí mi sọ rárá ẹ̀yin tẹ́ ẹ̀ understand my advice is make you understand and it's not something that they debate lé lórí o mi máa deny yín o ẹ lè máa deny mi máa deny yín o kí ni wọ́n fà á jàlá àti máa bókó lọ fà alákò àṣẹ ìyá yín náà Veron show on to the next matter mi ìfẹ́ play voice yẹn lọ fà tó bá fẹ́ fídíò yẹn àbí tó bá fẹ́ petition yẹn gọ́gbù ẹ̀ wàá bá níbẹ̀ ó ti yé on to the next man kí ni wọ́n fà á jàlá àti máa bókó lọ fà alákò ẹjọ́ autopsy alpha ṣé a ṣe lọ autopsy ṣẹ̀ṣẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ kà fún wa lórí autopsy kí là ń dúró dé gbọ̀ngàn condition olùkú Mohbad wà gbọ̀ngàn abẹ́ ti sin ṣe ti sin Mohbad nẹ̀ tẹ́ẹ̀fẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká mẹ́ni tó authorize pé kẹ́ sin o ṣé ìyá ẹ̀ ní ṣé bàbá ẹ̀ ṣé ìyàwó ẹ̀ ní ẹ̀ ká mọ̀ tẹ́ bá ti sin àbí ó sì wà ní mọ́ọ̀dù bẹ́ẹ̀ náà me I don't want to talk against anybody this night because bá sọ̀rọ̀ pòkù ọmọ ẹ̀ ó sì wà bẹ́ẹ̀ àwọn family wa ń ṣe báyìí kó dá o kọ burúkú ni o ẹ jẹ́ ká máa rí yín pé ẹ feel bad pé òkú ọmọ yín ṣe ń sùn síbẹ̀ ẹ jẹ́ ká feel pé bí ẹ̀pọ̀n ti sìn gan kọ́tà dẹ̀ rí tó ń bọ̀ ní pé you will tell us you've tried kọ́tà rí tẹ́fẹ́ ṣe nìyẹn kò dẹ̀ sí rọ́tọ́ lè pa fún fámílì alọ́ba wípé nǹkan tó wà ńlẹ̀ ó pọ̀ ju nǹkan tẹ́ máa jà lọ irọ́ ni o kò sí nǹkan tó wà ńlẹ̀ tí ò ní tán o ṣùgbọ́n ògo ọmọ yín kò lè wọ mi títí láéláé ògo ọmọ yín ó pẹ̀lú àwọn tó bá ń kọ Guinness Book of Records àbí tó bá wà ní history of Nigeria ó máa wà ń bẹ̀ wọ́n á dẹ̀ dá ẹbí yín mọ̀ pé you fight to win bọ̀dọ̀ wọn sọ fún mi pé nǹkan tó wà ńlẹ̀
ó pọ̀ ju kíní lọ, nǹkan tẹ́ fẹ́ pín pọ̀ ju nǹkan tó ṣẹlẹ̀ lọ. Irọ́ ni nǹkan tẹ́ fẹ́ pín ẹ máa pín ẹ máa ná tán, ó máa tán, tó bá dẹ̀ ti tán ó ti tán, gbogbo ẹ ti tán nìyẹn, gbogbo ẹ ti tán, gbogbo ẹ ti tán ni o, kò ségèlè kò sí nǹkan kan mọ́ o, ó di aka, ó ti lọ nìyẹn. Àwọn méjì là ń fáìtì fún láti bẹ̀rẹ̀, jẹ́ kí n rán yín létí kí ló pa Mohbad, àwọn olófòrò ayé ẹ̀. Those two things is what we are asking for, and everybody here can bring out our voice. Don't use your voice against each other. Use your voice to talk to government. Use your voice to talk to government. You all have voices. Let's speak out. Káwọn ìjọba máa máa gbé ṣáwọn tó náà wá justice ni lágbájá ti lọ ń ta gbúgbúrú, tàmẹ̀dù ti lọ ń kọrin, eléyìí ti lọ ń ṣe kátàkárà, kí ló tún kù, ẹ̀rọ gbọ́ àṣìdá. And this time around we have opportunity, great opportunity that we can use for the government to listen to us. But the battle split, wọ́n kàn máa mú àwọn èyí tó nílò láàrin wa, wọ́n á mú wọn lọ, ẹ̀yìn yòókù wọ́n á ní ẹ̀wà relevant ni o. Wọ́n á ti tó time wọn. Wọ́n lọ ṣe campaign justice for Mohbad, ó ti lọ ẹ̀yìn tó bá kù, wọ́n á rọ pé kò sí kankan tẹ̀lé ṣe fáwọn sọ̀rọ̀. Case close o máa di use and done. But this little boy come and listen. Let's bring together our voice and let's fight. This is what we want. Kí ló pa Mohbad, kí ló fòrò ẹ̀mí ayé ẹ̀, kí ló ṣẹlẹ̀ sí nínú ilé. Àwọn ọ̀rọ̀ tá ti gbọ́ láti bẹ̀rẹ̀ tí Nipa ti sọ pé òun gbárùwò nílé, kí ló ṣẹlẹ̀. Ó ti ń jọ bí ariwo báyìí sìn, ẹ̀jẹ̀ ṣe sára Mohbad, ta ló fọ̀, kí ló dé tẹ́ fọ̀ ẹ̀jẹ̀ aṣọ tí ẹ fọ̀ bedsheet tẹ́ ká bedsheet, because ẹ claim pé lóòótọ́ ẹ̀jẹ̀ wà nílé bọ̀ bedsheet tí Mohbad sùn sí ni. Guys, wake up. Wọ́n sọ pé lóòótọ́ ẹ̀jẹ̀ wà nílé bọ̀ bedsheet tí Mohbad sùn sí níbi tó ti kú ló stay yẹn. Ẹ jọ̀ọ́, nígbà tẹ́ wá confirm ní corona yìí pé lóòótọ́ ẹ̀jẹ̀ wà lórí bẹ́ẹ̀dì yẹn, nǹkan tẹ́ ní bàbá Mohbad rí ẹni ẹ̀jẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ni. Ìgbà kan dẹ̀ ń béèrè lọ́wọ́ yín pé irú wound wo ni Mohbad ní, ṣé first skin tí ó yẹ pé kò máa red àbí second skin tó yẹ pé máa kọ́ white kẹ́jẹ̀ tó yọ. Ẹ sọ pé first skin just small scratch, ṣé small scratch yẹn máa stay ní bedsheet débi pé máa wà obvious pé bàbá Mohbad wá rí pool of blood. Wọ́n dẹ̀ bèèrè lọ́wọ́ bàbá Mohbad pé ṣé ẹ̀jẹ̀ tó ẹ rí tó bá fi handkerchief nù ṣó máa soak handkerchief. Bàbá ní pé yes. Wùmí dẹ̀ jẹ́ kó yẹ wá pé just small scratch. Now a ti rí 3 seconds video, wọ́n ní 10 seconds, 10 minutes wà, 8 minutes wà, a ti ń gbọ́ gbàgbó nínú ilé. Èèyàn kan náà ò lóhun rẹ jẹ, ó tún lóhun rẹ jẹ mọ́. Àwọn nǹkan yìí wèrè kan náà nínú àwọn other side olórí burúkú yẹn tó wá nǹkan tó tẹ́ bá bí òun nú nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé Mohbad, òun máa gbé jáde. Ẹ má fẹ́ competition, ẹ lọ mú fídíò yẹn ó online, ẹ fi competition against ẹ pé nǹkan tó ló ṣẹlẹ̀ tó ló fẹ́ sọ yẹn ó yá mú jáde. Ó ní lọ́wọ́ wọn á gbà sẹ́wọ̀n free ni, ẹ̀wọ̀n free ni, kó jẹ́ 10 years mo tó ráyè tiẹ̀ máa gbé free. Tẹ́ bá tẹ̀ fẹ́ máa wọ̀nyí ẹ̀ nídìí láti máa sáré kiri, nǹkan tẹ́ fẹ́ fi gbé wọn wà lẹ̀. Ìgbà táwọn yẹn ò fún lówó mọ́, tọ́ ṣe dóra tó dáa fún mọ́, tọ́ gbọ́rọ̀ sí lẹ́nu mọ́, ó ní tẹ́ bá bí mi nínú nǹkan tó ṣẹlẹ̀ ní Mohbad máa gbé fídíò ẹ̀ jáde. Ẹ kọ́ mú fídíò ní bẹ́ẹ̀ ẹ̀ dẹ̀ competition ti pẹ́ gbà another evidence. Ó wà ní o dẹ̀ sọ ó yá wọnú ilé lọ, kò lọ fà rárá. Èmi ò sí ní láti máa sọ pé wọ́n ti èèyàn kan mọ́lé o, wọ́n ti gbé èèyàn kan, ṣọ́ ti release èèyàn kan àbí wọ́n ti release èèyàn kan. Ó lọ fà jù yẹn lọ. Àwọn yẹn fẹnu jáwáyà lásán láwọn yẹn. Nǹkan tá a fèsì gbọ̀ngàn justice tá à ń wá gbọ̀ngàn, nobody is talking about it. You guys have stopped talking about it.
gọ́ọ̀mẹ̀ntì kò sí kan tó kọ gọ́ọ̀mẹ̀ntì pọ̀ mọ́ kú yà sọnù lágbájá tàmẹ̀dù tẹ́ ń sọ yẹn kò ìkọ́ tẹ́ fẹ́ kọ́ ṣe gangan ní kẹ́ sọ. Yes, mo pẹ́ pọ́ fẹ́ ṣe forensic good ẹ gba fóònù ìyàwó ẹ gba ti bàbá ẹ gba tàwọn tó wà nínú ilé ẹ gba sí ẹ ṣàṣínà ẹ wo déètì ìgbà tó kú ẹ wò sẹ́yìn 1 month kó tó kú àwọn nǹkan táwọn wá wà nù ẹ̀. And guys mo fẹ́ bẹ̀yìn tẹ bá rí ọ̀kan tó ń try ẹ jẹ́ àfìgbàgbọ́ tẹ̀lé tí wọ́n náà bá ní nǹkan tó lè ṣe tó lè fi help justice ìwọ náà fi gbàgbọ́ ṣe wọ́n á tún fi gbàgbọ́ tẹ̀lé wọn náà. Don't stop this channel because you want this channel to exist. Tí gbogbo àwọn tó ń jà fún justice the second plan tí ẹ̀yin tẹ wà lẹ́yìn bàbá tó ń push yín kẹ́ máa bully wọn or kẹ́ máa bú wọn kẹ́ máa ṣépè fún wọn or kẹ́ máa reply wọn tó bá yọwọ́ tó bá fi ẹ̀yin nìkan lẹ̀ kò sí nǹkan tẹ́ lè dá ṣe o kò sí nǹkan tẹ́ lè dá ṣe voice yín ò lè débi kankan you can't get to anywhere the man will just answer come and thank them. I'm not here to say that one person is looking for money ìgbà tí bẹ̀rẹ̀ kẹtẹ nípa àwọn fẹ́ ṣe gbá àwọn máa ṣàwó no that is not the justice. As far as I'm concerned, if truly you want to fight for justice and you have power, you don't even need Baba Mohbad, you don't need Iya Mohbad, you don't need Bumi. What you need ó wà ní corona, request for it, listen to it, gba petition against it. Ẹ lọ gbé lágbájá gbogbo ẹ ti wà ní corona. It's just that two people are not present there or ẹ̀yin tẹ́ present ẹ ti gbàgbé. Now don't forget ni báwo gbàgbé wà ní memory everything wà ń bẹ̀ ó wà ń corona. Gbogbo àwọn tó wà nílé wọ́n ti wá sọ̀rọ̀ àwọn tó kù nínú ilé ẹ tún kó wọn kán sọ nǹkan tó ṣẹlẹ̀. Ìwọ̀nba àwọn tó sọ̀rọ̀ yẹn àwọn méjì làwọn àwọn tó pa Mohbad àtàwọn tó fòrò ẹ̀mí ẹ̀ àwọn tó fòrò ẹ̀mí ẹ̀ ẹlẹ́rìí wà bẹ̀ eyewitness wà stand by. Nígbà tá a dẹ̀ ní eyewitness tó lè sọ pé no case to answer fáwọn ta ní eyewitness fún tó bá fún ẹ ní fídíò ọjọ́ tó pa Mohbad ńkọ́ ṣó wálẹ̀. Oh. Eyewitness lórí àwọn tí DPP release wípé wọn ò mọ̀ kankan nípa òkú Mohbad tàdé ní eyewitness wípé wọn kọ́ lọ pa bọ̀ wọ́n nà wọ́n fòrí ẹ̀mí ẹ̀ wọ́n dẹ̀ ní no case to answer wọ́n dẹ̀ lọ. Bàbá fún yín ní fídíò gbòkè kọ́ báyìí ló pa kí ló fẹ́ ṣẹlẹ̀. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni o ọ̀rọ̀ ọlọ́gbọ́n bọ̀wọ́ tó bá gbọ́ ló máa understand o bọ̀wọ́ tó bá mọ̀ ló máa understand o. Oyè tó ikú tó pẹlẹ́dì ẹ̀ ó lè pa eléwúrẹ́ náà o ó lè pa eléwúrẹ́ náà o. Ikú tó pẹlẹ́dì yẹ ó lè pa eléwúrẹ́ náà o.